Daddy, me nice now. Sim, você tem que ver. Você vai ter que ver com ele. Vai, sir. Will you keep quiet? You know, bao nhiêu lô còn nó đi về tôi bác sĩ đi phố mình nó đi về Em cái một chưa? em nó đi chơi một cái gì nhé quay lên này Daddy. Adé mà ìṣá ọmọ mi gbé ẹni tó gbé jẹ́ ẹgbẹ́ ìyálà ìyá ìlú gbé wálé ọmọ ìsìn máa sì bàjẹ́ gan. Kórèdé. Sá. Ṣé o ká mi lóhùn? Àmì ìkàlẹ́ sà. Ṣé tó yóò ti gbé ẹgbẹ́ ìyá ìsìn mi? Yára ní kó má dá mi lóhùn. Ṣé ọmọ tó ń mú fẹ́ nìyẹn? Bẹ́ẹ̀ni sà. Ìyá ọmọ yìí. Iṣẹ́ ni pé òun ló ń fẹ́. Go and ask your grandfather. Bá mi ra pé ọ̀tá. Bẹ́ẹ̀ni sà. Tútù méjì. Ṣùgbọ́n sáyé lọ o. Ṣé ìwà ló ọmọ yìí ṣá? Daddy, my dad, I know mo tún ọdẹ sí. Ṣé Ọlọ́run mà lágbára o. Wọ́n darú yín kọ́ máa kó so àwọn èèyàn gidi. Go and ask your grandfather. Fúnkẹ́, ayé mi tèmi bá mi. Kí ló dé ọmọ mi? Fúnkẹ́, ayé mi tèmi bá mi. Aṣọ mi náà tutù ṣáájú aṣọ mi ní. Ọbẹ̀ ló mi pa ni o. Ọbẹ̀ pa ẹ́. Daddy, Ó dẹ̀ ní kó ìyàwó ẹ̀ lọ́mọ yẹn. ìyàwó mi ni. Ọmọ yẹn burú o. Ọbẹ̀ pẹ̀mí náà ni o. Àfilẹ̀ ìṣe fún. Àmì ò máa ṣe kankan. Èmi náà kò wọlé jáde náà níbí ìfẹ́. Mo máa gíláàsì mi kan mo gbàgbé sínú ilé. Ìwọ náà ni mò ń pè wá ó lè ó lè wá tó àti ìwà máa wá bá ẹ fúnra mi máa wò ní dúró mọ́. You think say you dey wise? You are a mumu man. Wetin dey worry this one? Who be this one? Come up for road. Jẹ́ ká fi gbogbo ẹlẹ́wọ̀n jẹ́ ká. Kele bebe si o le bebe. Did you stop breast milk when you were small? Abi is kunu they used to train you from the second month that they born you. Say no matter how long you have your character, you go smell like shit. Because if the person dey innocent, the cause go transfer to the person who na dey represent.
remember that is. Mi kí mi àti kàtí àbí kí ló fi náà. Tó bá tẹ̀ máa ń sọ gbogbo ẹ̀ ó lè fi àwọn ọ̀dẹ̀ yẹn wé ṣé mo gbé ọ̀dẹ̀ láwọn yẹn ìwọ náà wo bàbá mi. Mo bá yẹn mú jẹ́ ká tẹ̀ lọ. Say they know the best shit to smell. Character. Me say no matter how long you hide your character, you go smell like shit. Be careful you cause. Because if the person they innocent, because go transfer to the person when they represent. I remember that the spiritual controls the physical. So when I give an human being spirit like God does to do. Ṣebí o sọ̀rọ̀ ṣé o fẹ́ fi wíwọ̀ wá tọ̀nà wọn bí wọ́n rí.